fi àsìkò yìí a fi ń bẹ àwọn Saudi Arabia pé kó má bínú lórí àwọn wèrè tó jákùn tí wọ́n lọ ṣe òmùgá lọ́dún yìí, àwọn wèrè tó ju wèrè lọ, àwọn wèrè tó ní agbára, àwọn wèrè tó ní kìmí tí wọ́n kúrò Nàìjíríà tó lọ ṣe òmùgá ní Saudi Arabia, tí wọ́n wá da gbogbo Saudi Arabia rú, tí wọ́n sọ Kaaba di playing ground. A fi àsìkò yìí a fi apologize fún gbogbo ẹ̀yin Saudi Arabia, gbogbo ọmọ Nàìjíríà pátápátá là ń apologize pé kẹ́ má bínú torí Ọlọ́run. Àmọ́ pé àwọn ènìyàn yìí, àmọ́ pé wèrè wọn ti gbogbo tó bẹ́yẹn, àmọ́ wípé tí pẹ́ẹ́tù wọn ò tí ì pé, àmọ́ wípé wèrè wọn ó tún upgrade sí lójoojúmọ́, àròpó tí wọ́n lẹ̀ ni àmọ́ pé kò tí wálẹ̀. So ẹ̀yin Saudi Arabia jọ torí Ọlọ́run à ń bẹ̀yìn ẹ má bínú torí Ọlọ́run. Nínú àwọn wèrè tó jákùn kó Nàìjíríà, àwọn fídíò wọn rèé, ẹ wọ àwọn fídíò wọn. Polisi kìlá Lamborghini tuntun kọlọfà Dairada Lamborghini tuntun wàá sùn bẹ́ẹ̀ Lamborghini fufu dẹdẹ owó Dangote ìwúrọ sùn bẹ́ẹ̀ níwájú kàmá. Owó Dangote bí ọmọ mi lọ́jọ́. Gbàdúrà wọn lọ gbàdúrà wa. Wọ́n ló paná bìrì olóde kúló wá gbé wọ́n ló paná bìrì. Tọ́ba bẹ́ẹ̀ ṣàdúrà tó ṣe ló má sọ fún sí lọ́nu o. Torí ẹ̀ kó ti bẹ̀rẹ̀ kú ṣàdúrà rẹ kó o sì fọwọ́ àdúrà kó o fi bọ́jú mọ́ wàá sunkún sí lọ́rùn bí o torí ẹ̀ ti bẹ̀rẹ̀ kún yín o. Ọ̀fẹ́ wọ wájú àbí? Sọfẹ́ láwọn tó wà ń bẹ̀ kú ni. Àwọn tó máa fi fún yín ní kunu. Máàlì dúdú yìí, máàlì yìí, òun ló kọ́ bẹ̀rẹ̀ wèrè yìí. Òun gangan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wèrè yìí. Fídíò tó kọ́kọ́ ṣe lélẹ́yìí. Fídíò tó kọ́kọ́ ṣe tó trendy káàkiri. Òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wèrè. Máàlì yìí, fídíò náà ni. O ti bẹ̀rẹ̀ àdúrà, o ti gbẹ́nu òkè, o ti fẹ́ máa sunkún. O ti bẹ̀rẹ̀ àdúrà, o ti fẹ́ máa sunkún. O sì gbọ́dọ̀ wúkọ́ tó fi ṣàdúrà rẹ tán, ṣàdúrà tó jẹ́ kó sì máa lọlé. Ọlọ́pàá ẹ̀ta ilé abilá yọra sí o. O sì gbọ́dọ̀ wúkọ́ tó fi ṣàdúrà rẹ tán, ṣàdúrà tó jẹ́ kó sì máa lọlé. Máàlì yìí gangan, òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wèrè yẹn, òun ló develop wèrè yẹn tó fi wá dórí Túndé Bẹ́rì tiẹ̀, òun wá gbé wèrè yẹn, òun gbé kọjá yẹ débi pé òun wá fọ́ wèrè yẹn, òun wá fọ́ káàkiri. Ẹ̀yin Saudi Arabia ẹ̀jọ̀ ẹ má bínú o torí Ọlọ́run à ń bẹ̀ yín ni àmọ́ wípé àwọn pípù yìí àmọ́ pé wèrè wọn ó upgrade sí ni, àmọ́ pé treatment tí wọ́n ń gbà ní second hospital àmọ́ pé kò tí ì pé àrò wípé ìlàkà wọn ó ti ń wọlé dédé díẹ̀ ni àmọ́ pé ó peléke sí ni. Ẹ̀yin Saudi Arabia ẹ̀jọ̀ ẹ má bínú torí Ọlọ́run à ń bẹ̀ yín ni ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú torí Ọlọ́run à ń bẹ̀ yín ni ẹ̀yin lẹ́wọ̀n kan. Wá gbàdúrà mi káwá wọlé àtàbá yìí wá gbàdúrà mi láàárọ̀ ìdílé Monday ojú ajé wọn gbàdúrà mi Lamborghini white tuntun ṣáṣá Lamborghini white kí n máa kọ́ tó máa fi gbogbo mi kù kí n máa ra lẹ̀ sórí omi kí n máa san fíìlì ẹ̀ gbàdúrà mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà ọlọ́ba bá lọ àbújìnà gbogbo tó wọ́n jẹ́ fún wálẹ̀ ọlọ́ba kó sáwọn ìjọba nínú gbogbo ẹgbẹ́ dúdú Ọlọ́run ṣàánú wa kọ́nà wọn wọlé àsìkò Ramadan yìí gbogbo ìdómi tí wọ́n gbé yín tí wọ́n ẹ ṣàánú wa àlè tọ́pinpin mọ́ àlè kọ́ gbogbo àwọn ẹni wọ́n ti fẹ̀ àlè fẹ́ ndó ẹ̀ká fẹ́ mọ́ gbogbo àwọn ẹni náà lọ ń ṣakọ́ lórí dúkúrú náà fẹ́ gbadé lọ́wọ́ wa tó yọ Ọlọ́run wa ṣàánú wa Nàìjíríà. Ó sọ pé ó ń ṣàdúrà ewu ní àwọn ọmọ yẹn ni wọ́n ti fẹ́ àwọn ọmọ yẹn àlè fẹ́ wọn mọ́ ṣé àdúrà nìyẹn ṣé ìkan tó bá lọ sí òmùrà nìyẹn tí wọ́n ti pé bóyá wèrè yẹn ti over upgrade wèrè gbọ́ Nàìjíríà o ẹ wọ́n lọ dúdú tiwa ní Saudi ẹ lọ bójú Nàìjíríà jẹ́ Saudi àwọn tó yẹ kó rówó lọ sí òmùrà gan ọ̀rọ̀ wó lọ àwọn wèrè dìbò lùkì lọ́wọ́ kú mú wọn lọ́dún yìí ẹ̀yin Saudi ẹ tẹ́lẹ̀ yo wèrè tẹ́gbẹ̀lẹ́ lè jò ó ní agbára lọ́dún yìí o ẹ sá má bínú sí wa mọ́mọ́ ẹ̀yin Saudi ẹ jọ ẹ má bínú apologize torí Ọlọ́run ẹ̀yin ìjọba Saudi ẹ má bínú o fọwọ́ wèrè tó wá bójú wa jẹ́ ní Saudi Arabia lọ́dún yìí o ẹ má bínú o àtọ̀rọ̀ apology o àmọ́ pé wèrè wọn ó upgrade àmọ́ pé wèrè wọn ti gbókun ní o if not àbá sún wọn mọ́lẹ̀ ní o wọ́n tẹ̀ jákun ní àwọn eléyìí jákun ní o bá a sún wọn mọ́lẹ̀ gan máa já lérí ibú àwọn eléyìí ẹ̀yin náà máa wò ó ń ṣàdúrà ó sọ pé àwọn ẹni wọ́n ti fẹ̀ sanfili ẹ gbàdúrà mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà ọlọ́ba bá lọ àbújìnà gbogbo tó wọ́n jẹ́ fún wálẹ̀ ọlọ́ba kó sáwọn ìjọba nínú gbogbo ẹgbẹ́ dúdú Ọlọ́run ṣàánú wa kọ́nà wọn wọlé àsìkò Ramadan yìí gbogbo ìdómi tí wọ́n gbé yín tí wọ́n ẹ ṣàánú wa àlè tọ́pinpin mọ́ àlè kọ́ gbogbo àwọn ẹni wọ́n ti fẹ̀ àlè fẹ́ ndó ẹ̀ká fẹ́ mọ́ gbogbo àwọn ẹni náà lọ ń ṣakọ́ lórí dúkúrú náà fẹ́ gbadé lọ́wọ́ wa tó yọ
ọlọ́wọ́ aṣàánú wa nàìjíríà ọlọ́wọ́ aṣàánú wa nàìjíríà láì ká bàbá ikú nàìjíríà káwọn la kà báyìí láàárọ̀ mọ́ndé kùtùkùtù tí mo jí tí mo wà náà ẹ̀ gbàdúrà mi jọ ṣàánú wa ọ̀ nígbà fún mi bọ̀ máa túrò ní ẹnìbọ̀dì láàárọ̀ yìí máa di wà lánàá bí máa gbà fún mi ìyá àṣẹ ọlọ́run sọ láì gbà fún lọ́wọ́ mi ṣàánú mi ọmọkọ̀dé fẹ́ túrò mi bẹ́ẹ̀ ní tó bá túrò mi máa túrò mi 40 ọlọ́run ṣàánú mi láàárọ̀ ṣàánú mi yá ṣe mú ẹ̀fọ́n láwọn kàbá láàárọ̀ yìí kó ṣàánú wa nàìjíríà ẹjọ́ nàìjíríà fẹ́ àbí sùn yìí kàbá ẹjọ́ nàìjíríà mú bọ́ láàárọ̀ yìí tí ìlú bá da ẹnì kan ti dàgbẹ́ gbogbo mẹ́rin mọ́kọ́ tó jẹ kí ló bá gbèsè láàárọ̀ mọ́ndé ọlọ́run ṣàánú mi ọlọ́run máa kiri wà láàdúgbò àwọn ọlọ́wà sí mi àwọn tó bá mi dọ́pítà ọlọ́wà bá mi gbàdúrà wọn àwọn tó bá mi bò àwọn tó ń láìkì mi àwọn tó ń fẹ́ mi ẹ̀rí wà láàárọ̀ ìkànnì yẹn nínú àwọn wèrè yẹn o ìkànnì yẹn o imagine ẹ̀yin náà máa gbọ́rọ̀. ẹ̀rí wà láàárọ̀ wá gbàdúrà mi láwọn wọlé àtàbá yìí wá gbàdúrà mi láàárọ̀ ìdílé mọ́ndé. nígbàtí tẹ́tí Saudi Arabia tẹ́lẹ̀ ń bójú Nàìjíríà jẹ Saudi Arabia ṣáà má bínú torí Ọlọ́run afọlọ́wọ́ bá bẹ̀yìn ẹjọ́ torí Ọlọ́run tó bá ti dìgbà mí ẹ̀yin náà ẹ máa test tróònù ẹ̀jẹ̀ ẹ máa test lákàyà àwọn èèyàn yàtọ̀ fún wọn ní visa ẹjọ́ torí Ọlọ́run abẹ́yìn ni ẹjọ́ torí Ọlọ́run Saudi Arabia ẹ má bínú torí Ọlọ́run a mọ̀ pé kọ́lọ́mọdé kẹ́ bínú bá ní Nàìjíríà pé kọ́mọ wà Saudi gan mọ́ lórí wèrè táwọn ètò ìṣe yìí wèrè má nìyí lówó kọ́ bẹ̀rẹ̀ má nìyí gọ́gọ́ ló kọ́ bẹ̀rẹ̀ wèrè má nìyí wèrè yìí má nìyí lówó kọ́ bẹ̀rẹ̀. o ti bẹ̀rẹ̀ àdúrà o ti gbẹ́ nókè o ti fẹ́ máa sunkún o ti bẹ̀rẹ̀ àdúrà o ti fẹ́ máa sunkún o sì gbọ́dọ̀ wúkọ́ tó fi sàdúrà rẹ tán sàdúrà tó jẹ́ o sì máa lọlé o sì gbọ́dọ̀ wúkọ́. má nìyí lówó kọ́ bẹ̀rẹ̀ wèrè òun ní nàbà wọn àkọ́kọ́ bẹ̀rẹ̀ títí náà fi wá escalate káàkiri Saudi Arabia ẹ ṣá má bínú torí Ọlọ́run abẹ̀yìn ni torí Ọlọ́run oríkùnrin làwà ẹ jọ̀ọ́ ẹ má bínú àmọ́ ẹ dákun àmọ́ pé wèrè wọn ti upgrade kọjá bá ti fojú wo Nàìjíríà torí Ọlọ́run ẹ ṣá má bínú. ẹ já wo àwọn dìgbòlugi tí wọ́n lọ bá Mẹ́kà jẹ́ sílẹ̀ lẹ́ẹ̀kan sí tí wọ́n lọ bá Saudi jẹ́ àwọn dìgbòlugi ọmọ Nàìjíríà kálí apologize lọ́wọ́ àwọn Saudi dáadáa. mo bá o lè kírun Mauritania kò kírun lọ Oklahoma o lè lọ́dọ̀ bá ó dà wọ́n pàṣẹ ìsìnkú lọ kírun ibà ẹnì kan ló ti lè tàwáfù kò sí tó ti lè tàwáfù báwọn ọmọ ènìyàn bá yẹn tàwáfù àwọn ilẹ̀ làwọn náà ń tàwáfù wọ́n bí last week mo kírun mọ́ọ̀dì náà lẹ́yìn mo tún kírun Mẹ́kà gbà yín lọ́lá olùkọ́ làwọn ló ń ṣe àánú mo rí gbà ọ̀rọ̀ mi wá ń dàbí àlà lọ fún àpá alájí dàbò wọ́n tàrà mẹ́ra alamẹ́ra mo gbé wá ẹ̀yin tèmi ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ àlùbáríkà aláṣà tó darí àbí pé kò ní kú kò ní rú kò ní rí wàhálà ẹ̀yin tẹ́ ẹ̀ wo fídíò yìí náà ẹ tẹ́wọ́ àdúrà èyí tó ti nínú yín á máa ní sí èyí tí ò tí ì nì á ní sí ẹ ti yé yín mi ní gbọ́kú yín mi ní wá yín tì iwájú bẹ́ẹ̀ a máa lọ lókèlókè lọ́làkúfà àkùnà ni wá o mọ̀ ṣírí o mọ̀ ń gà àdìmọ̀ndẹ́gà o mọ̀ gbẹ́láwọ̀n wá wọ́n sọ fọ́dẹ̀ táìmù Saudi romansiya. Polisi kìlá Lamborghini tuntun kọlọ fa jàìlẹ́dá Lamborghini tuntun wàá sùn bẹ́ẹ̀ Lamborghini fufu dẹ́dẹ́ owó Dangote ìwúrọ̀ sùn bẹ́ẹ̀ wájú kàmá. owó Dangote bí wọ́n lọ lọ́jọ́. gbàdúrà wọn lọ́hùn gbàdúrà wa. tọ́ba bẹ́ẹ̀ ṣàdúrà tó ṣe ni mọ́sàn kó sí lọ́nu o torí ẹ̀ kó o ti bẹ̀rẹ̀ kú ṣàdúrà rẹ kó o sì fọwọ́ àdúrà kó o fi bọ́jú mọ́ wàá sùn kó sí lọ́nu bí o torí ẹ̀ ti bẹ̀rẹ̀ kún yín o. ìṣùkọ́ ló paná bìrì kí ló dé kí ló bá gbé ṣọ́ ló paná bìrì. Nggak tí wọ́n ṣàṣàlátù fún ànábì tó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ṣóun ló pa ànábì ni